mi lè parọ́ fún ẹ ìyàwó mi kí láwọn ń pera onítọkọ tìyàwó tó máa ń parọ́ fún ẹ ó kàn tó rí bẹ́ẹ̀ ní ṣé tẹ́lẹ̀ ìwọ náà rí náà tó bá béèrè wá mo ti ṣe tó bá béèrè ìyàwó mo ti ṣe pọ̀ ẹnujọ́ mẹ́ta ìwé kàn rí bó ṣe lọ gbogbo ẹ̀ lọ́mọ́ra wọn ni bó ṣe lóhùn rí. gbogbo nǹkan tó ń yà mí lẹ́nu náà nìyẹn pé àbó ń dájọ́ síbì kan àbí kọ́ lọ gbàdúrà o ọ nílò àdúrà ọ nílò àdúrà. mo gbàdúrà kódà lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣì wà nínú àwẹ̀ ọlọ́jọ́ méje báyìí pẹ̀lú àdúrà. ọjọ́ méje tó bá jọ ọmọ oníkọ wá jẹ lánàá lọ́ọ̀ jẹun. mi ò lè jẹun wọ́n gbà ọjọ́ méje torí ayé mi torí ayé mi wọ́n gbà ọjọ́ méje. ìyàwó mi tiẹ̀ ò sí láyé obìnrin bíi tiẹ̀ sọ wọ́n nínú ayé. àdúrà náà la gbọ́dọ̀ fi jagun gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. èmi náà máa ń gbàdúrà èmi náà máa ń gbàwẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yìí sọ fún ọ ni àwẹ̀ mi ń gbà mí ó kàn jẹ́ pé bó ṣe máa ń rí ni èmi náà máa ń gbàwẹ̀ ọlọ́run gbà yóò fún wa ṣe sọrí àwẹ̀ tó wá lọ gbà lọ́jọ́ méje ọlọ́run fi ṣẹ́gun tó ṣẹ́gun àwọn ọ̀tá alẹ́ ọ̀tá lóde ọ̀tá ẹlẹ́yìí òde ọ̀tá gbogbo ọlọ́run ṣẹ́gun àwọn ọ̀tá yóò bẹ́ orí wọn dànù ní fẹ́ù. ó ṣe gbọ́dọ̀ ṣẹ́ ni torí ọ̀sẹ̀ tí wàá ń di púpọ̀ báyìí gbogbo ọjọ́ wà ń béèrè owó wà ní kò sówó kò sí kankan kò dẹ̀ rí bẹ̀ tẹ́lẹ̀ òun ṣe báyìí tẹ́lẹ̀. ya mẹ́nu kò lórí eléyìí kí ló wà nílẹ̀ tí mo fẹ́ jẹ báyìí ìyẹn ni kókó. àmọ́ mánéjì nǹkan tó wà nílẹ̀ náà torí kò sẹ̀ sí mọ́ọ̀tì lọ́wọ́ tèmi náà báyìí. kí lọ ọ̀sìn kankan ni ṣé òwà tún jẹ kankan tó mo lè jẹ kí nǹkan fẹ́ẹ́ wá. eléyìí tí àjẹkù láàárọ̀ náà ni bóyá ká tún. lọ wù ṣebí àmàlà ni lọ́ọ̀rẹ́ gbé kaná fọwọ́ sí àmàlà ń ro dáadáa wá ti fọwọ́ ro dáadáa ọmọ àpọ̀wọ́ rẹ̀ máa ń dùn nínú ọbẹ̀ kódà láì fi magí láì fi yọ̀ sí ọwọ́ rẹ̀ máa ń dùn nínú ọbẹ̀ máa jẹ́ báyìí ṣe ni yóò máa wo orí mi agbárí mi yóò máa wọ gbogbo mẹ̀dúló ọ̀bùrọ̀gàntì orí mi báyìí yóò máa ṣe pírín 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 gbogbo káṣírí mi ni máa ń sílẹ̀ tó bá fọwọ́ ro àmàlà fún mi lọ́gbé wá.
my dear gbogbo owó tí mo mọ̀ rè pé mo máa rí mi máa rí nígbà tó bá lọ́ọ̀rẹ́ rẹ̀ tó lè yáwó lọ́wọ́ rẹ̀ bóyá kó lọ yá o mo ti gbìyànjú agbára mi kò wọ́ọ̀kì o kò wọ́ọ̀kà tó o. ó máa lágbára báyìí o. ó kọjá agbára o ó lágbára ó kọjá agbára o. kí la wá fẹ́ ṣe báyìí. ó dẹ̀ mọ̀ mí tẹ́lẹ̀ ká tó fẹ́ra wa sílé gan kódà gbà tá fẹ́ra wa sílé o mọ̀ mí bí bá ṣe pé bí gbogbo ẹ̀ ṣe lọ́gbọ́n dà ló dẹ́gbẹ́ o wo ẹ̀yà mi ń ṣe léègbín o ó tutù ló bá rẹ̀ ń bẹ̀ ni o bó ṣe wà yẹn o mọ you know me now tó bá ló fẹ́ ṣe wá màá ti ṣe mo fẹ́ sẹ́yìn màá ti fẹ́ lówó owó rẹ̀ kó gbà ẹ̀sọ́ rẹ̀ lójọ́ mẹ́ta yìí mi ìmọ̀ tó ń ṣẹlẹ̀ bóyá wọn kò yé mi bóyá àwọn ogun ọ̀run tiẹ̀ ní gbógun ayé ni kò yé mi tí wọ́n ń tiẹ̀ ń dojú kọ kò yé mi náà gbógun ayé ni àgbógun ọ̀run o. nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn gan ó yà mí lẹ́nu pé kí ló dé tí gbogbo ẹ̀ kàn wá ṣàdédé change bẹ́ẹ̀ yẹn. tẹ́lẹ̀ mi bá sọ pé tí máa ń fẹ́ gbowó wáyé wọ́n kà rí pé before you know it wọ́n yẹ kà máa há náà ni. àti ẹ̀rántí yín máa tẹ̀ mọ́ ẹni tí ń jẹ́ báyìí máa tẹ̀ àti owó nǹkan ti lọ bò mí àti ṣe wàhálà owó wàhálà tí mo ṣe lórí ọ̀rọ̀ gbogbo owó ọ̀kì o bóyá tó bá lọ́ọ̀rẹ́ ẹ̀ tó lè yáwó lọ́wọ́ rẹ̀ kò yá á mọ̀ san ó jẹ́ ká mọ̀ san ní 1,500 naira á sà mọ̀ san díẹ̀ náà ni àwọn náà fara mọ́ náà ni á mọ̀ san díẹ̀ o. kí la fẹ́ ṣe báyìí mo ti gbàwẹ̀ mo ti gbàdúrà pé kọ́nà ṣe yígbà padà báyìí kí ló ń ṣẹlẹ̀ báyìí. ọrùn ìyàwó mi ló kù tó ìtorí Ọlọ́run àbí bí ọrùn àgànfọ́n wọ́ọ̀rùn rẹ̀ wọ́n náà àwẹ̀ ni owó kò tòrè àwẹ̀ ni ọ̀ọ́dẹ àwẹ̀ kù àwẹ̀ ti ń pọ̀ ju àwẹ̀ ti ń pọ̀ wáyé pé kíní ni èmi gan èmi náà máa ń gbàwẹ̀ mo máa ń bọ́ gbàwẹ̀ lẹ́kọ̀ọ̀kan wọ́n fẹ́ gbà bí wáyé pé ọjọ́ tó tutù bá mọ̀ pé mi lágbára kí n gbàwẹ̀ lásìkò tutù ìṣòro tèmi kàn nínú àsìkò tutù yìí ń gbàwẹ̀ kò mọ́ mi lá inú ẹ̀rùn lèmi máa ń gbàwẹ̀ àsìkò òjò ó sì tí ì lọ débi tí wọ́n á pé kémi náà da pọ̀ kájọ máa ń gbàwẹ̀ wọ́ọ̀rùn rẹ bó ṣe gùn tó ìyàwó mi wọ́ọ̀rùn rẹ lórí kó lè já náà ni. ṣé ìsan náà ni mo fọwọ́ tẹ̀. àwọn ni o. ìsọnù ìyàwó mi ló tó yọ ìtorí Ọlọ́run ìsọnù rẹ tó yọ ọmọ tó ṣẹlẹ̀ mo ra gàrí kan èyí kankan tá a fi mú mo sára gàrí múlẹ̀ márùn náà ni mo sára pé kájọ pé mi àti ẹ̀tẹ́ wá délé kájọ lò bẹ́ẹ̀. yẹ lọ gbé wá mo ti gbé sílé kan tó dé lẹ́ẹ̀kan yẹ lọ yàrá kí n lọ gbé ọmọ ń bọ̀ yẹ lọ gbé wá yẹ lọ gbé wá. Hello there. Looking for fun, laughter, entertainment, dance, trend, want to mingle or connect, some relaxation, and many more? Search no further. Diamond Amusement Park, located at Plot 2 New Idile Road, Ilori, is where you get those. We've got pendulum, carousels, rocket launcher, roller coaster, Oculus Quest, swimming pool, table tennis, bumper car, swing, seesaw, horse merry-go-round, slides, lawn tennis, video games PS4, piggy car, to mention few. Feel the adrenaline rush as I list our games. Want to celebrate your child's birthday, graduation, reunion, get together, or want to surprise your friend, partner, or family? Come visit Diamond Amusement Park today and you'll be glad you did. Refreshment is available at affordable rate. Gate fee is 500 naira. For further inquiry, call 080-2677-3152 or visit Plot 2 New Idile Road, Ilori. Diamond Amusement Park, truly home of unlimited fun. nígbà tó bá ń sùn lọ́wọ́ ara ríro kan jàǹgbọ̀n lọ́wọ́ sẹ́ńpẹ́ ó kan jàǹgbọ̀n jẹ́jẹ́jẹ́ níṣẹ́ rẹ̀ kò mú nira lọ́wọ́ rárá ẹ̀fọ́rí ìrora wa gbígbà ó sẹ́ńpẹ́ ọkọ̀ yín ti dé. orí lolongo jí ẹ̀kìrìjì gbọ́ra tàná dànù sẹ́ńpẹ́ night lẹ́yìn iṣẹ́ òòjọ́ tó wá kẹ́fìn ìrora tó lè fa ìrorun sùn bó ṣe ń fẹ́ tó o bá wojú aago tó rí pé ó ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó o fẹ́ sùn gbé sẹ́ńpẹ́ night hóró méjì lura wẹ́rẹ́wẹ́rẹ́ ni sẹ́ńpẹ́ yóò máa ṣiṣẹ́ lágọ̀ọ́ ara rẹ nígbà tó o bá ń sùn lọ́wọ́ tí ìlera pípé yóò sì jẹ́ tiẹ̀ tó o bá ti jí láì látàtì sẹ́ńpẹ́ night jẹ́jẹ́ kulẹ̀ níṣẹ́ rẹ̀ lágọ̀ọ́ ara rẹ lójú oorun kébé ni fún ẹ láàárọ̀ ọjọ́ kejì lẹ́nu iṣẹ́ rẹ̀ iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká pò oògùn òyìnbó ló ṣe é bára rẹ ò bá ṣe wéré lẹ́yìn ọjọ́ kẹta kàn sí dókítà rẹ sẹ́ńpẹ́ night. ẹ̀fọ́rí ìrora wa gbígbà ó sẹ́ńpẹ́ ọkọ̀ yín ti dé.
Baby, baby, baby. Baby, baby, baby. Baby, baby, baby. Baby, baby, baby. Tí wàá ti rí ọ báyìí, mo máa sọ pé ṣé pé mo sì ìyàwó fẹ́ láyé. Ìwọ ló yẹ kí n fẹ́ láàárọ̀ ọjọ́ gan bọ́ sí wáyé. Bí ẹ pé ìwọ gan ti wà lé ọkọ ni bọ́ sí wáyé. Ìwọ ló yẹ kí n fẹ́ láàárọ̀ ọjọ́. Bẹ́ẹ̀ sọ́rí bá ti wá ń fẹ́ra wáyé náà báyìí. Bá a ti ń fẹ́ra wáyé. Sọ́rí pé láìkì méjì ọkọ rẹ lọ ni. Èmi sọ pé èmi gbádùn ẹjù ìyàwó mi. Ṣé wọn náà láìkì gbádùn méjì ọkọ rẹ ni. tó bá ju tó ṣẹlẹ̀ tó sọ kí ló dé báyìí sí. náà mo ṣe torí ẹ lẹ́nu ọ̀tún yàtọ̀ lójú mi ni sọ̀rọ̀ ọkọ rẹ kò lè mọ̀ ọ́ lò bí mo ṣe ń lò ọ́ kò lè mọ̀ ọ́ lò mo ń lò ọ́ dáadáa ni ìwọ náà sì lò mí dáadáa àjọ ń lora wa dáadáa ni àjọ ń lora wa ni o wọ́n sì wà wọ́n náà wúra rẹ̀ wọ́n sì wúra rẹ̀ ní dígí kan tó mọ̀ bọ̀ ọ́dọ̀ mi ni ọmọ tó ṣẹlẹ̀. bí ìbàdàn náà wò ní dẹnu kọ mí. èmi náà ní súnmọ́ bí ìbọn ọ̀bàdàn ọ̀dà náà ni bí ọgbọ́n ni wọ́n ní bèbí sọ̀rọ̀ kó ní lásán mo kọ fún ọ ni bí èèyàn bá kọ lórí òun tó lọ rí kọ ní kínní ọmọ yìí tí wọ́n fún ni. ẹnu dídùn yìí náà ní nǹkan kí la rí gbọ́. kò sí kankan sọ̀rọ̀ wọ̀ mí lánàá mo sẹ́ni kankan fi ẹ lánàá sọ̀rọ̀ wọ̀ mí. wo kí nìyẹn kéré o kò tó nǹkan tí oníṣẹ́ mo rọ́ wọ̀ ẹ̀ o pé mi ò sọ̀rọ̀ nípa ẹ̀ ní ó kéré náà ihun tá a jọ sọ kọ́ nìyẹn náà mo sọ fún ẹ mo ní mo ní ìdòwò mo dẹ̀ sọ iye tí mo ní ìdí fún ẹ ihun tó fún mi yìí kò pé náà kò pé. sórí bó ṣe wà yẹn dáa sí méjì fapá kan sí tiẹ̀ kọ́ fapá kan sí tèmi náà ṣe bá jọ ìwọ náà ṣàlò introduce mi pé kí n ṣe báyìí ó dáa o bí bá wo ó dáa kéèyàn ní àlè gidi o kí n dá sí méjì bí bá ṣe kọjá àlè gidi fún mi. kò pé ó sì kó bí i 50,000 kò pé. àwa náà ni wo a lè fi díra wọn lóṣù tí ń bọ̀ mọ̀ bó oṣù tí ń bọ̀ á fi díra wọn ṣebí àjọ ńgbà tí ì ṣe pé kínní ṣebí bàbá dá lé ní tá a dá lé lé tó bá lè sọ bàbá dá wọn ò ní sọ pé àwọn ò gbà mọ́ lọ́wọ́ wa àgùdà náà ni. yóò wá dúró àjọ wa gbà bẹ́ẹ̀ ṣó gbà bẹ́ẹ̀. yóò gbà bẹ́ẹ̀ o ńgbà bá dá iye tá a dá lóṣù yìí tá a bá dóṣù tó bá lè pé a tún fi 50,000 kún tá a dá ní oṣù tó kọjá ṣé wọn wà nígbà lọ́wọ́ wa. kò gbà bẹ́ẹ̀ ẹnìkan yóò ṣàkó ìta ṣàfẹ́ dá yìí ẹnìkan ló máa kó náà. ẹ yá mi wá ẹni tó wà yá mi màá fún ẹ padà ní màá fún ẹ ní parí oṣù. ó gbọ́dọ̀ má san o. sáàjẹwò kankan tẹ́lẹ̀ ibi wọn náà lọ introduce mi ẹyin yíwọ tó ti introduce mi láti bí oṣù bíi 3-4 báyìí ṣé mo jẹ́wọ́ ní ìjẹ́wọ́ kankan ṣé mo ń ṣe dáadáa nínú ẹgbẹ́ bí wọn ti ẹ̀ dá mi mọ̀ nínú ẹgbẹ́ yín mo sáà ń ṣe dáadáa àbí ń ṣe dáadáa mo ń ṣe dáadáa nínú ẹgbẹ́ wọn ti ẹ̀ dá mi mọ̀. bóyá àjọ èèyàn lèmi ń dá papọ̀ ní omi ìjẹ́ kọ́mọ̀ bóyá àjọ èèyàn méjì àbí nǹkan kan o. ọ sọ pọ̀ dọ́wọ́ méjì náà dọ́wọ́ méjì náà lọ ń dá. tó yẹ kí n fi dọ́wọ́ kan mọ̀ ń dọ́wọ́ méjì. èmi náà lọ ń dá fún sọ́rí bọ́ ṣe ń dá tèmi ọwọ́ kejì tó ń dá fún mi èèyàn dáadáa ni ọ́ o sọ́rí bọ́ ṣe wà ń tọ́ ẹ pé áńgẹ́lì máa tún yàn dá ni màá ní kí wọ́n dá mi kọ́ ẹ pé kẹ́lọ́ tún wọ̀ náà dá ká padà wá fẹ́ra wa ọ̀nì normal life kájọ mọ̀ sí normal. ìyẹn ti bọ́ ná fọ́nrán àmọ́ ilé ó ti dàbà ṣe jọ ń ṣe. sọ́rí mo ti wà mo láìkì àwọn tóun tẹ́jọ́ ń ṣe pọ̀ yẹn bó ìjọ́ tó ti introduce mi báyìí bí wọ́n máa fún mi ní report pé kó ra àgbàtọ̀ débẹ̀ o kó ra àwọn tó fi ṣe kinní kan ìjọ ní tán fún yín 10,000 tán pé tán sọ pé owó táwọn rí èrè lórí tọdún tó kọjá o ṣe bí wọn náà lọ kó fún mi kó fún mi náà. ó kúrò jẹ́gùn mọ́yán kí wọ́n bá fi owó ẹ̀ ṣe. 10,000 kó fún mi. mo kàn wò pé tó bá ń dájọ́ bẹ́ẹ̀ yẹn ìwọ náà lè tún ṣa owó jọ àbí kí làjọṣe pàtàkì àjọ ń ṣe tá a bá nílé ní àǹfààní tá a máa ṣe fún. kí ni àwọn àyàrá wa lálẹ́ kò á sáǹfààní kankan. kò sáǹfààní so ìwọ náà lè tún kówó yẹn o bó jẹ́ ilẹ̀ ló máa lọ tún fi ṣe kọ́kọ́ bẹ́ẹ̀ tàbí bísínẹ́sì ló máa dá. bó tẹ̀ jẹ́ owó ìyàwó mi náà ìwọ náà sọ síbọ̀ fún mi nímọ̀ràn pé kódà kó jẹ́ ti ìyàwó mi náà ni kí n kówó yẹn kí n sì dá sí bísínẹ́sì rẹ̀ pé inú rẹ̀ ó tó dùn yóò mọ ṣàdúrà fún mi. obìnrin bíi tiẹ̀ sọ wọ́n nú ayé ìyẹn dáadáa ni ọ́ o. anyways nígbà tó wà rájọ dápé báyìí tó ní ìtumọ̀ ayé 50,000 èmi ń ní 100,000 kan sí báyìí ṣé o máa wá rí yẹn fún mi báyìí. ṣé níparí oṣù náà. níparí oṣù kìnìún ni mo ní ìdí ẹ̀. sẹ́mi tí mi rí 50,000 kó fọ́n sí ni màá tún á rí 100,000 kó fọ́n. ó náà ní báyìí mo ti fọkàn sí pé wọ́n ló máa fún mi lówó yẹn mo fẹ́ ó ní ọ̀rẹ́ wa kan tí ó fẹ́ ṣe ìnáwó àǹkárá ẹ̀ àtọwọ́ tí màá fi ràn bọ́kọ́ tó tẹ̀ tí wàá súnmọ́ lé báyìí tí bá ṣe ń gbé fún tèlè ó yẹ kí n máa rán lẹ́sẹ̀kẹsẹ̀ ni. gbọ́ bó ìgbésẹ̀ kan ni olómi onítèmi orin òdùn létí mi jà inú mi dùn sí ẹ ọmọ tó ṣẹlẹ̀ tí ò bá ti sówó nínú ìfẹ́ ó máa jẹ́ kórí kan. ṣé rẹ́ẹ̀dì ò tí ì pẹ́jù ìparí oṣù pẹ́jù
níyàwó lọ́dọ̀ ó nílọrin ìbọn ọ̀gá mi ni o pé ẹ wo ẹ bá ń wá 200,000 ẹ bá ń wá 200,000. ọmọ pípèsè yẹn tún máa pọ̀ nìyẹn ó túmọ̀ sí pé wàá dá 50,000 tó fẹ́ yá lọ́wọ́ mi ń da 100,000 àtúwò rẹ àjọ tí oṣù tó ń bọ̀. kékeré nìyẹn fi yẹn lẹ̀ ọlọ́run ṣe é ntájọ́ jẹ èso ṣe é fẹlẹ́yìn lẹ̀ ọlọ́run ló ń wo ọlọ́run ní wo koríkorí àpáta dàgbà o koríkorí àpáta kì í yẹ kó dàgbà o ọlọ́run ní wo dàgbà o kò sí yọnu fẹlẹ́yìn lẹ̀ fẹ́mi fẹlẹ́yìn lẹ̀ fẹ́mi o wo tó bá lè rí ibi tó ti yá owó yẹn màá fún ẹ so mo ṣe wà gbogbo ẹ̀mí mi mo gbélé ọ lọ́wọ́ mo gbé ara mi ẹ̀mí mi everything nípa ayé mi mo gbélé ọ lọ́wọ́ bó bá ṣe wọ ni kò sí. ẹ̀mí ẹ̀ safe lọ́wọ́ mi kò sí ohun tó máa ṣe. kò sẹ́ni tó lè jí ẹ̀mí mi gbé lọ́wọ́ rẹ bó ṣe wà. ó safe ju ti ìyàwó ilé ẹ lọ torí ìyàwó ilé ẹ máa wà tó máa wà. wọ́n fẹ́ ìyàwó ilé àwọn máa ìyàwó ilé wo wọ́n sọ pé ọkọ mi ni wọ́n ní ọyọ́ olówó kan sọ pé kí ni ọ̀sán àlè lé mi jáde inú ilé sẹ́rẹ́yìn bọ́ọ̀sì wà ń sìn mo ṣe ń fi ọbí àlè ń sìn báyìí tá à ń fẹ́ra bí àlè. yé tẹnumọ́ yẹn àbí òwa ni báyìí. ọ̀dà òye sàlẹ̀ bébì náà ni bébì ni ọ́ bébì ìwọ náà sọ pé bébì ni ọ́. pé nǹkan tí mò ń ṣe ò dáa. kò ṣe àìlè wa jẹ́ tí ò dáa ni pé yẹn yàlè àlè yìí sì tí ò dáa náà yà bébì mi and baby you you baby me and baby you. kí n má pè lálẹ́ mọ́ bóyá kí n má sọ pé okay you are my everything. ó dáa bẹ́ẹ̀ yóò bá ti lówó lọ́wọ́ làákàyè ò kì í ṣiṣẹ́ jẹ́ ká ṣe sọ fún mi. ọ̀dà èló lọ nílò báyìí èló lọ nílò lọ́wọ́ báyìí yìí kàn ní iye tá a fi dájọ́ fótó sùn ní ìdẹ̀ lówó tí màá fún ẹ bẹ́ẹ̀ èló lọ nílò báyìí kí n fún ọ kí n kà fún ẹ. jẹ́ n ka 10,000 fún ọ báyìí bó tẹ̀ jẹ́ recharge àìkọ́ lọ fi rà jẹ́ n ka 10,000 fún ọ. èló gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀. sí mo ti wà yìí ní ju 17,000 àbí 18 náà tẹ̀lé 18 nínú 17. wà náà mo máa ó ṣó wò nísìnyí báyìí òde nísìnyí mi kò sún jẹ sí. 2,000 mọ̀ ní ó kù báwọn 2,000. náà ṣé bí ó gbé ẹdẹ lé náà in fact wà á tún gba change ṣé bí at least láti ṣọ́ọ̀bù mi dé ilé yín is èlò 750 kan lọ́kadà. mo tún promise ìyàwó mi pé tí n bá délé màá fún ní 3,000 kan. ó máa manage ìgbà tó ń dùn ẹjẹ àjọ ń jẹ ni tó bá dẹ̀ tó kan náà ẹjẹ máa jẹ náà ni náà. mo rò náà àjọ ń jẹ mọ́ ni lóòótọ́. ó máa manage. máa kó fún ẹ máa kó fún ẹ I love you máa kó fún ẹ sórí ẹ̀yin tiẹ̀ parọ́ fún ni màá sọ pé àwọn ọlọ́kadà tó gbé wà mí kẹ̀kẹ́ o ṣe ni wọ́n já owó gbà lápò mi o mo sì sọ̀kalẹ̀ wọ́n kàn já owó gbà nípa àti ni mo lé wọn. problem tẹ̀yin méjèèjì nìyẹn ní òkan mi fẹ́mi 15,000. ọmọ ìyàwó mi ní òdo ọmọ síbẹ̀ ọmọ ìyàwó mi ní òdo ọmọ mọ̀ wọ́ọ̀rì ìyàwó mi ó gbọ̀ máa fi àbọ̀ máa ṣàlàyé fún yọ́. ẹ̀yin ọkùnrin máa lójú ẹ̀ ní fi ríran ní mọ́ tó wá dọ́dọ̀. kò tí ì yé mi náà síbí wọ́n ló yẹ kí n fẹ́ sílé bó ṣe wà náà sí ó lè ló torí àwọn tó jáwó gbà lọ́ọ̀mì nínú kẹ̀kẹ́ àbí ọ̀kadà wọn tó lè wọnú àwẹ̀ 21 days o gbà á má ní màmá fèmí ọlọ́run bá rìn. ọ̀ tí ẹ gbọ́dọ̀ gbà ọ́ sì wá gbàwẹ̀ ọ̀ lè gbàwẹ̀ o ọba lọ gbàwẹ̀ nǹkan dé ní ọ̀ gbọ́dọ̀ gbàwẹ̀ o òun tó bó ṣe wà jẹ́ kí ìyàwó mi máa gbàwẹ̀ o jọ́ máa gbàwẹ̀ tó wà gbàwẹ̀. ìyẹn sáà máa ń ka owó náà ni ìyẹn sáà ní dídé mọ́. wọ́n dẹ̀ ń ta níbi ẹ̀yìn ọ̀dọ́ ṣọ́ọ̀bù mi kọ́ mọ́ bá mi. mo ń kà lọ ọ tí kọfíìsì mi òun ti sọ.
ìkìlọ̀ fún gbogbo aráàlú kẹ́ mọ́ bá kó sówó alágbèdá. ló kọ ọmọlẹ́bí àti gbogbo ọmọ olóògbé Emir Àjẹta Ìlọrin ọba ayélabówó mẹ́mẹ́rítàbà Alhaji Dr. Sulukarnaini Gambari Muhammed Emir ẹlẹ́ẹ̀kẹsàn-án afẹ́fi tó gbogbo aráàlú létí pé dúkìá tó wà ní Matco òpónà Muritala Muhammed Way Ìlọrin dúkìá olóògbé Emir Ìlọrin kẹsàn-án ni o. ó sì jẹ́ ọ̀kan lára àwọn dúkìá tí wọ́n fi ilẹ̀ fún gbogbo àgbẹ̀dá tí wọ́n fi ilẹ̀ sáyé lọ. àwa ń kìlọ̀ fún gbogbo ẹ̀yin èèyàn lù ẹ̀mí lọ́wọ́ nínú ara tàbí yálò nínú dúkìá yìí tàbí tọ́. ìkìlọ̀ fún gbogbo aráàlú kẹ́ mọ́ bá kó sówó alágbèdá. ló kọ ọmọlẹ́bí àti gbogbo ọmọ olóògbé Emir Àjẹta Ìlọrin ọba ayélabówó mẹ́mẹ́rítàbà Alhaji Dr. Sulukarnaini Gambari Muhammed Emir ẹlẹ́ẹ̀kẹsàn-án afẹ́fi tó gbogbo aráàlú létí pé dúkìá tó wà ní Matco òpónà Muritala Muhammed Way Ìlọrin dúkìá olóògbé Emir Ìlọrin kẹsàn-án ni o. ó sì jẹ́ ọ̀kan lára àwọn dúkìá tí wọ́n fi ilẹ̀ fún gbogbo àwọn ọmọ tí wọ́n fi ilẹ̀ sáyé lọ. àwa ń kìlọ̀ fún gbogbo ẹ̀yin èèyàn lù ẹ̀mí lọ́wọ́ nínú ara tàbí yálò nínú dúkìá yìí tàbí tọwọ́ bọ ìwé kankan lórí ẹ̀ láì jẹ́ ìmọ̀ sí àwọn ọmọ tó lẹ́tọ̀ọ́ àti jogún wọn. bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ dáwó gbó ni o. ẹ sì ní ìgbésẹ̀ òfin kankan tẹ́ ẹ lè gbé. àìwí ò sí àìgbọ́bùṣe fàlàyé lẹ́kùnrẹ́rẹ́. ẹ kàn sí àwọn aṣojú tó mójútó dúkìá Emir. à ń ṣe ìkéde yìí ló kọ gbogbo ọmọ bíbí mẹ́mẹ́rítàbà Alhaji Dr. Sulukarnaini Gambari Muhammed ayélabówó Emir kẹsàn-án nílùú Ìlọrin.
mọ̀ kújọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú ojàre. a kú àsìkò yìí. ọmọ ìyá mi aṣá manage tí ò gbọ́ ẹ̀ ń jọra wọn. ó ń jọra bó wá ni mo rí tí admin sọ pé ò tí ì dájọ́ ẹ níjẹta ṣé o ti ṣàtidá. wo mo ṣàtìrú gbogbo ẹ̀ mọ́ra wọn. ọgbẹ́ni irun mọ́ ni o àfikún orun mọ́ o nígbà mélòó ló kù kájọ pé. tọ ó kù díẹ̀ náà. ìgbà mélòó ló kù kó pé tó yẹ pé a máa da tó ń sìn láìpẹ́ láì jìnnà. tọ ó ń tán lọ náà nìyẹn. ó ń tán lọ nìjàre bó o ni. dáadáa. a máa rí ẹ ilé tí mo rí ẹ ṣọ́ọ̀bù mi. dákun àlẹ́ ẹ̀ kọ́. wo ni gan àsọtàn tiẹ̀ gan pọ̀ àsọtàn ẹ̀ pọ̀. má bínú èmi wò pé ó yẹ kó ti àjọ yẹn ò lọ bíi ti tẹ́lẹ̀ mọ́ ṣé wà tàlẹ́ ẹ̀ ń jà ni. wọ́n èmi ò mọ tí mo àlè tẹ́ tí wàá ń sọ yìí báyìí nítorí Ọlọ́run. ebi wo ló fi hàn mí pé àlè ẹni ṣé èèyàn máa ń gbénú èèyàn mọ nǹkan téèyàn ń rò ni. ìwọ náà wà ní sọ bẹ́ẹ̀ wá ní bó ṣe máa pè é. báwo ni kí n ṣe pé o. àwọn lásọtọ ọ̀rọ̀ jàre kó jáde sọ báyìí. súrímókè ẹ̀ ń kọ́. ìwọ ni súrímókè. kí wàá ní ká o lábòsí lọ́wọ́ rẹ̀ agbọ́ngàn ní tó bá fẹ́ sọ ni kò sọ. ó tiẹ̀ ní mi máa pé ìbáraẹ̀ ṣe ìgírí létí náà. onírà tani o ti mọ ọkọ ni mo wà. nígbà tó wà nílé ọkọ tó tún wá ń yálè sí àlè kọ́ ni wọ́n ń pè ní. irú rẹ̀ ń bò ó irú wọn ọwọ́ ẹ mọ́ ṣọ́wọ́ ẹ mọ́ ṣọ́wọ́ ẹ mọ́ wọ́n kọ́ ló kọ́ mi táǹkọ́ ẹ ìgbà tí àlè ẹ ti ń ṣe fún ẹ lójú méjèèjì ṣé bó la èmi náà lára ni mo fi ní kó bá mi Fátímọ̀ táǹkọ́ ẹ. tó mọ́ bínú ọwọ́ ẹ̀kọ́ láti bá ni ọwọ́ ẹ̀kọ́ láti bá. ọwọ́ nu kó máa jà lọ́kùn ẹ. dákun yẹn kọ́ mo bá wa bó o làjọ rẹ̀ sóra àjọ ẹ̀ dá. kí ni ó ń dá tiẹ̀ ó ń dá tèmi mi mà ráyè ó rí pé mi ò mọ̀ pé jẹ́ ìsìnkì olórí sọ pé mi máa ń tètè dájọ́ ó ń dájọ́ tiẹ̀ ó ń dá tèmi. èmi náà sọ mo ní orí bire wọ o. kí ni lẹ́yìn tó bó o ṣe dé ṣọ́ọ̀bù mi ò tí ì ta nǹkan tó pọ̀. tá a sì dájọ́ lọ́la. kí ni ó ṣú ọ̀fẹ́ mi ni. a ní kò fọ̀nà hàn mí tó bá jẹ́ pé àlè ẹ̀ yìí náà ní jẹ́ kémi náà lálẹ́. àní kò yé sọ bẹ́ẹ̀ yẹn mọ́ káyìn náà àyìnbó ló lè wọ ṣọ́ọ̀bù wa náà àbúmi láìpẹ́. ṣe tọ̀ ó dà mo ti gbọ́ dákun wá ṣé tó bá gbàjọ yẹn náà wàá kó fún. màá kó òun ló ń dá tèmi. kí lè rí ẹ lára ẹ. kò yé mi nǹkan tó sọ ilẹ̀ tó ti bá débi tó bá dé yẹn tí wàá rọra gbàjọ tí wàá fi lọ́mọ jẹun gọ̀ọ́kú láyé mi tírú ẹ̀ bá lọ kó sínú tíráàpù mi máa jẹ́ yóò kegun. bọ̀bọ̀ yẹn náà rẹ̀ sì gọ̀ díẹ̀ o. wàá sì fi ọmọ gbọ́n wàá fi hàn. egun ló ń gbowó òde nílùú kan. dákun wá gba owó kó wàá sọ fún pàjọ tí ì parí náà ni. tí mo ti rò pé màá tún bẹ olórí kó yá mi lówó kó fẹ́ sáré mi ò mọ̀ pé òtútù bẹ́ẹ̀ yẹn mi ò mọ̀ pé òtútù kí ló fẹ́ fọwọ́ sí ẹ̀ẹ́jọ́ mọ́ dáa ni kódà tó bá ku ọ̀sẹ̀ kan gan àti sọ fún pé ó ku ọ̀la yóò bá ẹ dáa pápápá wà kọ́lé ẹ̀ gbà tó bá kọ́lé ẹ̀ tó bá ti di pé àjọ parí kò sáàmù gbà tájọ ó parí tájọ bá ti parí tó bá ti bèrè wá ní ní sùúrù máa fún ẹ ó kọ̀ọ̀kọ̀ gan o lè lọ sí hospital o lè lọ sí hospital kó lò ní bed rest kó ti bá doctor di àjọba wàá kàn ní àjọ ó parí lọ́la o òru ni wọ́n ti rọ́ọ̀sì olódì ẹ lọ sí hospital o kò ní lè béèrè tó bá dẹ̀ parí ilé ẹ̀ tó wàá kàn yọ ọlá yẹn wàá kàn. mo máa ń gbọ́ táwọn bàtà kékeré wọn pé olórí burúkú olóṣèlú máa ń gbẹ̀yìn àlè ó má jẹ́ pé ń gbò báyà ni bó bàbá wò pé òun ti ṣe ìjà náà lẹ́ẹ̀fì tú ká. bóyá ká kó fowó ìfèjì ìjà tú ká ó kù ti sú mi náà tẹ́lẹ̀. jẹ́ ó dà jìnnà o àjọ sípò o. èmi wá gọ̀dì bẹ́ẹ̀ ni màá jẹ́ ó dájọ́ tán sọ fún nọ́mbà kí ló wà. nọ́mbà 5 ló wà. alẹ́ òtútù àjọ tó lọ bíi 50 wà ní nọ́mbà 5 ló wà nọ́mbà 2 ló bá sọ fún ọ̀rẹ́ àjọ ò pé 50. ṣé kò padà pé 50 mọ́. ọ̀rẹ́ kò pé 50 ṣé o tún ní ìparọ́ 50 ni. àní kò kí ló dé tí ọ̀rẹ́ ó ti yé mi ṣé o ní èmi ń tiẹ̀ síwájú nọ́mbà 78 làjọ máa padà sí. at least àmọ̀dún mẹ́ta àjọ kò tí ní kan. wàá kàn wá nǹkan kékeré kan tẹ́kàn fi jà ni ẹ̀ ń jà báyìí dé owó wàá sọ fún mi láyé ẹ̀ mọ̀ pé nọ́mbà mi mọ̀ pé ìṣòro ẹ̀ kú ni. àmúmọ́ra bí mo ṣe parí ilé mi nìyẹn o. egbò jẹ dùndú ata ni ò ní gbà sí o wàá rọra àjọ tí ń kú bí ọjọ́ mélòó báyìí ni wàá ti rọra gbé súnmọ́ pé wá o àjọ sí jìnnà omi ò lè ṣe wàhálà mọ́ o tó bá wẹ̀ kó mu wọ́ bá wẹ̀ kó mọ́ mu wá o. ó lọ́pọlọ àmọ́ mo lówó kì í bọ́ sí ẹ lọ́wọ́ ó lọ́pọlọ bí bóyá nítorí ọpọlọ olè tó ní yìí náà ló ṣe jẹ́ pé àwọn ń sápá àwọn náà mi ìbọn mo ń sọ̀rọ̀ ni pé àwọn kan mò ń gòrè rù ẹ pé ká pé irú àwọn tó ń bọ́ sí mi lọ́wọ́ tó ń jẹ́ tọ́lọ́run tẹ̀ ṣe ń ṣe change fún wọn lọ́ bọ́ sí ẹ lọ́wọ́ ni mo ṣọ́ pẹ́ lómi ó ti di
ẹ̀dùn ó fi ń bú mi nìyẹn o. no as in ẹlòmíì ó ti talé talẹ̀ kò nídìí. àmọ́ irú àwọn tó máa ń bọ́ sí ẹ lọ́wọ́ bíi kẹjọ máa fọwọ́ gbáwọ́ báyìí sápá plus sápá ìsíkọ̀tò. o ò jẹ̀bi ṣe bẹ́ẹ̀ mi mo sọ bí ó ṣe ń lọ fún ẹ lọ́dọ̀ tèmi náà. bẹ́ẹ̀ mo sọ bó ṣe ń lọ fún wá ni. ní kíni nígbà tó ń bú mi tán tó bá wẹ̀ ọ́ kájọ bá wẹ̀ ọ́ mọ́ kájọ. fàtí kí ló dé ha tó ń ha mí gan mi ò láìké. ọjọ́ ṣáà ti rí bó ṣe máa jájọ ti next month tó bó bá ti bẹ̀rẹ̀ lọ́wọ́. ó náà ló jẹ́ kí n wá. ní kí n tún gbé lé bébì mi lórí kó tún jáde rẹ̀ mẹ́ta. ṣé bílì ń pààyàn ni. ṣé nítorí pé o fún mi láì dé àǹsìn báyìí ló ṣe wá fẹ́ ṣé o pààyàn fún mi ni ló ṣe bẹ̀rẹ̀ sí ní bíìlì. kì í ṣe pé kò gbàjọ yẹn tọ́kẹ́mi náà máa fọ pọ́ọ̀tù lọ́jọ́ àjọ yẹn o. fọ pọ́ọ̀tù pọ́ọ̀tù tiẹ̀ wà létò fọ̀ náà tẹ́lẹ̀. máa ṣe bẹ́ẹ̀ mò ń sọ fún ẹ. ó ṣe bẹ́ẹ̀. máa lọ bóró. ibo lọkọ ó sì rálé. ẹ̀yin ṣé kò wá yàtọ̀ síra wọn ni. ẹ dákun torí Ọlọ́run. ṣé bówó olówó ni jájọ gbẹnu sí. ìtàn fún ẹ ìtí ẹ̀yin kò lè léyìn tó ń tẹ́jọ́ mú ayé wálẹ̀ ń fún ẹ. ṣé mo bẹ́ẹ̀ gbẹ́nu sí rí. kò dá kéèyàn máa sọ àṣírí èèyàn fún ọ̀rẹ́ èèyàn o. fàtífàtí àjọ láṣìírí ara lọ́wọ́ ni má fò. wo dákun wá gbàjọ kó já fi wèrè wo wèrè o gbàjọ kó já fi wèrè wo wèrè kódà mo lè bá ẹ lọ sọ fún un pé mọ́mí ẹkún lu yín o kí n wá máa sunkún o. ó dẹ̀ mọ àwọn ẹkún egbére yẹn sun fàtí mo rántí ijọ́ kìíní àná tọkọ ẹ fẹ́ ka ẹ̀ mọ́ ẹkún yìí ló fi confuse bọ̀dé ń bọ̀dà fàtí mo kàn ń wò pé téèyàn bá fẹ́ yan ọ̀rẹ́ kéèyàn yan àwọn ọ̀rẹ́ tí wọ́n ní làákàyè ẹkún okun làákàyè ẹkún ìjọ yìí báyìí ọkọ ẹ sì gbẹrún náà báyìí fàtí sì kún sẹ́kún ọ níyé mi mọ bí mo ṣe dé bí mo ṣe àríkójú mi ṣùgbọ́n ló padà bá jẹ́. kéènì wò tí bá sọ bó ṣe lè gbé bọ̀bọ̀ yẹn mọ́ra ẹ̀rù ó bà wọ́ gan so mọ̀ pé àjọkọ̀lá nísìn láti ìníkan rọra pé tó bá ti dalẹ̀ kó níyé inú ni o orí ni o bọ̀jẹ́ kọ́kọ́ ẹ̀ ti travel o inú ni o orí ni o ẹ̀yìn ni o yóò wá rọ̀ṣẹ̀ lọ sí hospital ẹ̀ ń débẹ̀ báyìí dé wá ti sọ fún dókítà pé wá lábẹ́ bó ti wò ó bó ṣe pure water ní bá ń já sínú òkè kan kò fà á sí mi lára kí n sinmi dọ̀la ó ń sinmi dọ̀la báyìí dé dókítà bá ti dé láàárọ̀ nìtọ̀ ta ló ẹni tó gbé ẹ wá èmi náà mọ̀ sunkún pé ẹ dákun kò sọ́kọ ẹ̀ ńlé onáà mọ̀ sunkún mọ́ ó mọ̀ pé ó láàánú ẹ̀. bẹ́ẹ̀ni. ó yóò ti ẹ̀wé ọ̀sẹ̀ gan lọ́jọ́ tó pàdé àlè ẹ̀yẹ ni kò yé mi. kàkà kí n má jẹun ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ní òní jẹun. mo ti rí ìyàwó ẹ̀ lọ́jọ́ yìí. wọ́n ló ṣe rí. ṣé ó ń fọwọ́ nù lára ni. èmi ò mọ kí ni mi mọ ohun tó ṣe. wọ́n máa ń sọ pé su lòun kò mọ̀ pé mo mọ̀ ẹ́ o mi ò sọ nǹkan kan fún un mo sọ̀rọ̀ ìyálé sọ̀rọ̀ ìyàwó ni. sọ fún un. táàjọ pàdé ní ṣọ́ọ̀ṣì báyìí ni ló bá ń jó nínú ẹ̀ ń dùn mo ní ẹ̀rí nǹkan aṣọ ló ń lu gábéèjì lára èyí ọ̀rẹ́ mi ló kún fọ́fọ́fọ́. èmi tí mi ò ráyè. mo ní mọ́mì Dayọ̀ ṣé ò sí ẹ̀mọ̀ tó ń rù díẹ̀ ó ní mọ́mì wa àwẹ̀ ni mo ní èyá. ó kú dẹ̀ ń gbà àwọ̀ yẹn tí ẹ̀ ń gbà lórí èmi àtọkọ ẹ̀. ṣe gbọ́rọ̀ báyìí. ó ń gbà lórí wa bí ó bá máa gbà lórí wa ní bọ́lọ́kẹ́ tó bá ní owó dájẹ́. jẹ́ ọmọ rántí ìyàwó ẹ̀ ń lé o képe ìmọ̀lọ́pọ̀ ó ń gbàwẹ̀ gan o ó ń gbàwẹ̀ gan o ọlọ́run ó fàwẹ̀ yẹn jẹ́ ọmọ rántí ilé o. ó máa ń jẹ́ kó rántí ilé ìjọ kìíní àná kan wà ó tiẹ̀ dé ṣọ́ọ̀bù mi ló bá ní èmi béèrè owó kan 20,000 o àmọ́ 17 ló wà lọ́wọ́ òun ní owó yẹn mo ní má jẹ́ máa jẹ́ rí má jẹ́ ń ṣe lọ́hùn ó dáa kó 15 wá 2,000 tó kù wàá gọ̀kadà ńbẹ ìtókù náà yóò tó fún ìyàwó ẹ. o sì ló ń tọ́jú ìyàwó ilé ẹ tó bá ti rásọ tó wọ̀ wá sí church ní Sunday tó kọjá ṣé tó bá jóbìnrin mi ni gbogbo 17 yẹn kọ́ ni màá gbà lọ́wọ́ ẹ̀ ni what are you telling me tó bá jóbìnrin mi ni gbogbo 17 yẹn ni màá gbà lọ́wọ́ ẹ̀ náà. o sì bẹ̀rù Ọlọ́run. ni mo fi ní kó tún wá fi tún. so ti ẹ̀rí báwọn Yorùbá ṣe máa ń pe kinní yẹn gan ó máa ń jẹ́ kó ká mi lára ń gbà mí wọ́n á ní àlè ṣé bí nǹkan tí ò bá dáa ni wọ́n máa ń gbá lèlé lórí ní sáìdì ọ̀dọ̀ wọn ni wọ́n fà lè sísù yìí o ẹni tó bá dé wọ́n pa lèlé alẹ́ ní ẹ pẹ̀lú ẹ̀ náà ó yẹ kó rọra mọ̀ ṣe díẹ̀díẹ̀ ìyàwó ilé ẹ̀ náà. tó o bá jáwọ́ nínú àlè ní ẹ tó ń sọ àṣírí mi àti òjò tù ni o tó bá fa gbùgbùgbù á fa gbó ni o. àdàkùn mọ̀jà fi wèrè wo wèrè. òun ò ní kó dákẹ́ ọmọ àṣẹṣẹ tọrọ kódà mo ti gbọ́. àtiwọ́ àtẹ̀mí àti ọlọ́ṣì ara wa lọ́wọ́ ni nà. àní kò mọ̀ bínú wo máa bẹ́ẹ̀ lọ ní next week só ti ra aṣọ yẹn fún ẹ. ọmọ kò ní choice já sọ̀rọ̀ létà kò ní choice bye bye. ẹni níbi jẹ ká tàbúrò mi jẹ ká àwẹ̀ ọkọ̀ yòókù gbàgbére rẹ̀ mo tún sọ. ọkùnrin jẹ́ kiri ìrókò wa lọ.
Looking for an event center to make your parties glamorous and memorable? Look no further. Diamond Arena is the place for you. With our uninterrupted power supply, ample parking space, secure and serene environments, spacious changing rooms, we've got you. You can hold your wedding receptions, birthday celebrations, retirement parties, seminars, anniversaries, reunion, and lots more at our 2,000 capacity, 1,100 capacity hall, and our beautiful love garden. And the fun part is, every booking comes with a special package. For inquiries and bookings, visit our office at Plot 3 beside Diamond Park, Irewolede Road, Ilorin, Kwara State, or log on to our website www.diamondarena.com.ng. You can also call us on 0913-670-0075. Diamond Arena. Beauty, style, and class. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Kí ló sọ pé ó dé? Owó yẹn ń sin o mo ń fún mi ló ìyàwó mi ń sin o ti ń dààmú o ó ti gbàwẹ̀ 21 days ó gbàwẹ̀ gbígbẹ ó gbàwẹ̀ rírù ó gbàwẹ̀ títún ó gbàwẹ̀ omi kò sáwẹ̀ tí ó gbà tán láyé ó gbàwẹ̀ erùpẹ̀. Àwẹ̀ mú ìyàwó ẹ̀ lára jẹ́ kó máa gbà lọ náà ṣáàdúrà ò máa gbà lórí ti ẹni. Ṣé òun yẹ kọ́lọ́n tẹ̀ ti pọ̀ tá ẹ̀? Bébì mi láì tó sọ yìí o bébì tí mi láì tó sọ o sẹ́mi wo ló sọ fún mi pé at least o kí wá jọ yìí corporate kí n jẹ́ àjọ o lè jẹ́ àjọ sẹ́mi ìdájọ́ fún ẹ ní. Ṣé mo ṣẹ̀bi ni? Mo sọ pé àjọ dúró o sọ pé àìbí làjọ máa mú lẹ́lẹ́ẹ̀karùn-ún o tún yà ó tún sọ pé mo béèrè lọ́wọ́ sọ pé àjọ mi máa tún di 12 time ni o èmi làjọ tún mú lẹ́lẹ́ẹ̀kejìlá o àjọ òsùn wa mú mi kí ló dé mo làjọ wà gan. Nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ àjọ a pọ̀ nígbà yẹn àwa bíi mẹ́fà ni mo sọ pé ìwọlé lẹ́ẹ̀karùn-ún nígbà tó síyà olórí ní àwọn tó ti ráwọn èèyàn tó ti wọlé ó tún wá sún ẹ sí ẹlẹ́ẹ̀kejìlá mi láìkẹ́ o ó yẹ kí n gbẹ lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹwàá lọ fún mi nígbà tó tún wá yá olórí wá ní àwọn èèyàn tó ti wọlé ó tún ti wà ní nọ́mbà 58 ní ẹ̀. èmi kọ́ Ọlọ́run jẹ́ o máa yọjú sájọ àdàjọ dúró àlùra wa o àdàjọ dúró kí ló dé. ní bó ṣámú ẹ ni kí ẹ fi kílèmù pé wọ́n ló ń dájọ́. Owó mọ̀ mí fáì owó mọ̀ mí ẹ máa sọ fún ọ pé máa jẹ́wọ́ o máa jẹ́wọ́ pé àlè mi ní dájọ́ lórúkọ rẹ̀ ni mo dẹ̀ fi ń dájọ́ lọ́dọ̀ wọn. Wọ́n lọ́wọ́ ìjọ̀lọ́ náà. O fẹ́ bà mí lórúkọ jẹ́ tó pé ara ń ta ẹ́ ni èmi náà àdé yẹ kó mọ̀ pé kí ni nǹkan tó àrídájú tó fẹ́ wà wípé mi àti ẹ̀mọ̀ ra wa rí dà àrídájú tó fẹ́ wà kẹ́kọ̀ọ́ lọ́sì tó yẹ pé nísìnyí báyìí àwọn èèyàn ti ń blackmail èèyàn lóríṣiríṣi mọ́ fa wèrè o ìwọ náà má try mi mọ́ fa wèrè àjọ ti dàrú o wọ́n fẹ́ fa wèrè o mo ń dájọ́ ṣé àjọ tí mo dá gbogbo ẹ̀ wá lọ nìyẹn ni. Ìyàwó olómi ń sunkún ojoojúmọ́ ní sunkún nígbàwẹ̀ yọgbẹ́ ọjọ́ méje ọjọ́ mẹ́ta ọjọ́ 21 ọjọ́ 17 ọjọ́ 78. Olórí ti kú. Olórí ti kú? Lájọ tí mo fẹ́ gbà wọ́n. Èmi gan pé wáyé mi ò ní ìlàjọ. Ó jẹ́ sọ fún ọ mo ní mọ́ nọ́bẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ kan lọ́wọ́ nọ́bẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ń bẹ lọ́wọ́ mi ń pe ẹ̀gbọ́n rẹ wọn ò bí ọ dáa mo mọ̀ 09136556952 09136556952 olórí ò lè kú wọ́n bá kú yóò jí wọ́n bá kú yóò jí bí ò bá jẹ́ àdàdà sun olórí ti gbowó wa lọ olórí kú gbowó tari lọ owó àyẹ̀ tí mo ń dá fọ́ owó tí mo ń dá fọ́ mo ń dáwọ́ bá lè mi ọ̀rọ̀ pé mo gọ̀ mí gọ̀ àlàáfíà fún yín ẹsẹ̀ mi gọ̀ o kí ló ẹ wo ẹ bá sọ̀rọ̀ o àlàáfíà fún yín o ìgọ̀ o ìsáfàtì ń kọ́ ẹ kóra yín níṣẹ́ tó dáa ìwọ náà ìyàwó ẹ ń gbà wẹ̀ ń lé anyway ṣá ọkùnrin lèmi kó dẹ̀sẹ̀ jìn wá. ẹ̀yin náà ṣe gbọ́dún ládájọ́ rìn. ẹ̀yin náà ṣe kò sí ọ̀dọ̀ ẹ̀yin náà máa ṣe àjọ ẹ̀wò àwọn méjèèjì ẹ̀jẹ̀ lọ kóòtù àwọn méjèèjì mi àti yín ẹ̀jẹ̀ lọ pẹjọ́ á pè àwọn ẹlẹ́jọ́. ẹni ilẹ̀ bá mọ́ bá là ń pè ní bàrà o gbogbo àwọn ẹ̀yìn ọkùnrin náà kò sí kankan nínú tó kọ́ àjọ kò sí ni ìyàwó ẹ̀ tó ń lọ ṣọ́ọ̀ṣì náà kí lẹ́yìn dájú pé òun àti sùrùtù máa ṣẹlẹ̀ àwọn òun àti kwaya mástà kí lẹ́yìn dájú sùrùtù máa ṣẹlẹ̀ ìparọ́ sùrùtù ó ṣẹlẹ̀ o mo ń dájọ́ sí ọ lọ́wọ́ nìyà mo rò pé kí àjọ ẹ kí n gbó kí n kó àjọ kí n tọ́jú ìyàwó lé nìyà kí n tọ́jú ìyàwó mi àtàwọn ọmọ mi wà ní kò èmi kò rájọ ẹ ṣeun ẹ ṣeun bàbá alájọ àjọ ẹ kú lọ́wọ́ dànù
ta ló náwó dànù náwó dànù yóò lọ kóòtù. Yóò ṣẹ̀wọ̀n o yóò lọ kóòtù yóò ṣẹ̀wọ̀n o. ẹ̀wọ̀n náà san lórí fúnfẹ̀. aláàfẹ́ra wa àbáfẹ́ra wa. ẹ̀ ń fẹ́ra yàrá yẹn yálé. ìkànnà ni. àti pàtínkọ́. pàtínkọ́ ìyàwó. èmi ní sà. yóò ní mọ̀ràn. àtọ́mọ̀ràn bú àtọ́mọ̀ràn rẹ̀. ṣé mọ̀ràn burúkú mo gbà ni. ìmọ̀tò fún ọmọ ìbí ni àmọ́ irú mọ̀ràn òun àwọn ọmọdé náà ìwé kó sí òun ọmọ náà kó sí ẹ̀ o. rárá o. àbí rárá bá wò wo sọ ni pọ́nà wo clear mọ́ ọ̀rọ̀ wo clear mọ́ wo mi ní pẹ̀lú ọ̀dà lórí o a lè bẹ̀rẹ̀ gidigbo mi o a lè bẹ̀rẹ̀ bí gidigbo ìyàwó yẹn wọ́n wá pé mo ń jà lórí owó àjọ o tẹ́lẹ̀ wọ́n wá pé mo ń jà lórí owó àjọ yóò sọ pé gbogbo wa ń sunkún sínú à ń láàgùn síta báyìí. wo ìyàwó mi mọ̀ pé mo ń yàn ọ́ lálẹ́ o ìyàwó mi mọ̀ pé mo ń lálẹ́ o ìyàwó mi mọ̀ pé mo ń lálẹ́ ìyàwó mi mọ̀ pé mo ń yàn ọ́ lálẹ́ pé mo ń kọ́ fẹ́lẹ̀ kan ìyìnrí tọ́jú léṣe ìtọ́jú ọmọ ìtọ́jú ìyàwó ìyá mi lọ yáwó ń gùn lọ́rùn ń gbàwẹ̀ àwọn ìtọ́jú wá lè 75 days ńgbà kínní iṣẹ́ ní gùn lọ́rùn kò fẹ́ mo kó bá lè rí. wọ́n mọ̀ gbà lára rẹ̀ tó bá rí ìyàwó ṣé wọ́n fi ìyàwó rẹ̀ kò sí ohun tó kàn gbẹ́dẹ̀ mi ìbálẹ̀ ní business. evangelist ni bọ́dà sí o bọ́dà sí tó wà lẹ́yìn o bọ́dà sí o gbogbo tó bá wà á fi wo. ṣé ohun tó gbà lára tèmi ṣé o lè sanwó ẹ̀tàn ni. tí mo gbà lára rẹ ṣé tí wọ́n gbà lára rẹ sanwó ẹ̀tàn ètò ọ̀gá gbà lára wo jẹ́ ìpèyàwó mi lọ́wọ́ àdàná fóònù mi dà lọ bá yọ fóònù ọ̀sán jáde ìpèyàwó mi kó bọ̀ àbí kó bọ̀ alẹ́ rẹ tí wọ́n náà gbà lára mi ọ̀ lè sán tán àjọ kóra wa sí wo àjọ fà ni o àjọ fà ni o ẹ ṣeun àjọ fà ni o. bàbá ẹ̀dínkàjọ ẹ̀dínkàjọ ẹ ṣeun. mo ti kájọ. ẹ̀dínkàjọ ẹ̀rẹ́lẹ́yìn yìí kò tó. mo yẹ wọn ká ẹ̀rẹ́ mi gbà tí ì ṣe pé mo ṣe ráfù dùrọ̀. ẹ̀rẹ́lẹ́yìn yìí kò tó. wọ́n yí. ẹ̀dínkàjọ mo kájọ. ìtú wàhálà ẹ bá délé ìsọfún ìyàwó ilé ibi tẹ kájọ tẹ kájọ. kí ló sọ fún ìyàwó ilé ibi tó kájọ. ẹ̀yin náà lẹ́tà yóò lọlé ẹ̀yin lẹ́wàá sọ tó ẹnu yín gbọ̀rọ̀ dáadáa ẹ tẹ̀lé mi lọlé ẹ lọ sọ fún ìyàwó mi pé mo ti kájọ ẹ lọ sọ mo ti kájọ ìyàwó mi ń sunkún ní sílẹ̀ ó sunkún kò jẹun ìyàwó mi ò jẹ láti jẹ tàwọn ẹ̀kọ́ ló ń jẹjẹ ìyàwó mi ò jẹun láti jẹ tàwọn ọmọ ò jẹun àwọn ò jẹun ìyàwó mi ò jẹun mo rò pé kí n gbowó àjọ kí n ro oúnjẹ sílé ọwọ́ sọ fún mi pé kí ni. ẹ ká sàn ẹ kú ètò báwo ní dalé yín wà tọ̀nà yín ìyá yín bàbá alẹ́ níta ń ṣe yìí ò dáa. kí ni mo ṣe tí ò dáa mo fẹ́ gbàjọ. fà pẹ̀lú yín àtàwọn ọmọ ẹ̀ wọ́n á lè tọ́jú àlè ń tẹ̀ lè dáwó fún àlè ń tà. mo fẹ́ gbàjọ. orí àwọn ọmọ yín ló bí yín àtòrí ìyàwó yín. pápẹ́tẹ́ kó ṣe ẹ̀mí yọ ń bẹ. èwo lè pè èwo lè pè. orí òtí ẹ̀jẹ̀ pápá kọ̀ọ̀kan fún. tó ń gba orí olórí tó fi ń ṣe dáadáa. a lọ bá lọ àbọ̀ ń bọ̀. èwo lè pè ẹ wá sọ pé ẹ lè o wọ́n sọ pé o ìgbowó mi o ìgbowó mi kí tó pọ̀ mi. ọlọ́pàá wà kó wa. àwọn olóńgbò ṣó lè sanwó ẹ̀tàn ni. ọlọ́pàá lọ tì àwọn sẹ́ẹ̀lì kan lè mi àtẹ́ máa wà. mo fògùn fa ẹni. ogun ló fi fà mí sẹ́ẹ̀lì kan lè mi àtẹ́ wọ́n ti wà mọ́lé àwọn ọlọ́pàá nàìjíríà sẹ́ẹ̀lì kan ó tèmi àtẹ́ wọ́n sọ pé àlè làwọn méjì yọ̀ rẹ́dì wọ́n kàn tí àwọn gbé sẹ́ẹ̀lì kan láì sanwó àdésanwó lé àdésanwó oṣù. ẹ kú ètò. àwọn sanwó àdésanwó lé odidi ọdún mẹ́rin àdésanwó lé àjàwọn gbé sẹ́ẹ̀lì kan. bàbá ọ̀gá dé iṣẹ́ mọ̀ jẹ ní kóbá yín o. kí ló dé. olùfẹ́ kóbá lè yín o. kí ló dé. nǹkan tẹ̀ mọ̀ jẹ lọ́fẹ́ kóbá lè yín. àjọ wa sẹ́ẹ̀lì kan ní mi àtàlẹ́ mi ẹ gbàgbé ẹ̀. ẹ̀yin yẹn lálẹ́ yẹn wá ń dájọ́ lọ́wọ́. ṣé bí mo rò pé yẹn gidi ni. kẹ́ ẹ sọ fún yín pé ìyẹn lálẹ́ ni ni mo wá dájọ́ sí lọ́wọ́ kẹ́ ẹ èèyàn gidi mo pè èèyàn gidi ni. èèyàn gidi lẹ́yìn wùwà gidi pẹ̀lú ẹ̀. síwà gidi ni yìí lẹ́yìn méjèèjì yọ sí o. ọlọ́run ní dalí yín rú ẹ pé. kí ló wà nù pé èèyàn yẹn ìyáálé ni wọ́n á dáwọ́ ẹ̀jọ́ sí lọ́wọ́ ṣé ń gbọ́ wá gbóbìnrin sí ṣé àwọn abẹ́rẹ́ ìwọ̀n lọ tù wọ́n mọ́nu sẹ́ẹ̀lì kan ni màá bí àwọn ọlọ́pàá ẹ dákun ẹ kẹ́kẹ́ tí a mẹ́yìn mọ́nu sẹ́ẹ̀lì kan o kàn fi wálẹ̀ fún dídọ́dún 5 6 méjì. mo ti sọ mo ní àdúpẹ́ yín àlè. bá a dá sétò fún ti ọ̀sán tòní àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí mo ti ń lọ lágbolé ibì kan ni ọ̀pá nìtàn yìí ṣẹlẹ̀ sí lóní abóhùn mo wá sí orí kí ló fẹ́ rìn. ọ̀rẹ́ kan fi ọ̀rẹ́ rìn ẹlẹ́yà. ẹ má bínú àti
tí náà ní dárúkọ mo ti gbàgbé ẹ bá já mi lé kan náà ẹ ń gbọ́ jẹ́ kọ́ mọ̀ pé mi kọ́ ló ṣẹlẹ̀ sílẹ̀ fi sọ̀rọ̀ ẹ̀ lẹ́yà pé bó ṣe ṣẹlẹ̀ nù lágbègbè bì kan. mo ti gbàgbé pa sọ pé ká má dárúkọ má bínú. ẹ mọ̀ pé bí wọn náà ti wà náà wọ́n mọ̀ pé arúgbó tó dáná nù ṣá tètè lọ gbọ́ lè tura ọfẹ rí Jésù nínú kẹne kan ọ lè rí Jésù kankan wọ́n ti pé káwọn mọ̀lẹ́bí wa bẹ kí ló ṣe Mr. Kiwumi tó ń ṣe bí òdì kí ló ṣe Mr. Kiwumi tó ń ṣe bí òdì. adúpẹ́ ìwé yìí tẹ́ bá dá kọ̀mẹ́tò tó ní adúpẹ́ lórí ètò tá a pè ní Ìdílé wa ní ìkànnì Diamond 88.7 FM nílùú ti Ìlọrin bó ṣe lọ rìn ní ìdílé kan bó láti wá ṣe eléyìí sí o ọkọ rẹ̀ ó dáwọ́ àjọ kò yé mi Opaebiti lórúkọ tiẹ̀ ó yá ẹ bá dáa kọ ìyàwó ilé ìyá jẹ ó gbàgbé ọrùn rẹ̀ gún ẹ̀rí ẹ wo ló kámẹ́rà ọrùn rẹ̀ gún Ọládògún Adéyínká Omidan Olayinka jẹ nàìjíríà ní. àlenu Ọlárẹ̀wájú ògùn ní Opaebiti èmi náà jẹ́ àlè Omidan Olayinka Ajani bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú. ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí. ètò eré ìdárayá. àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ètò amúlùdùn tí kò lẹ́lẹ́gbẹ́. akínyìn àlùyìn lọ́gọ́nù lórílẹ̀‐èdè Nàìjíríà. mélòó la ń kà nínú eyín adípèlé Diamond 88.7 FM.